Hello. Ẹ̀yin èèyàn mi, wọ́n ní kì í máa ṣe kékeré. Lọ́ bá ní kábíyèsí ti announce wípé òun fẹ́ ṣe ìgbéyàwó pẹ̀lú Naomi o. Olórí Naomi òun ti announce ẹ̀. Wọ́n ní kí ló dé tí kábíyèsí tètè announce ẹ̀ báyìí ní pé Mariam ó sọ pé òun fẹ́ ṣe ìgbéyàwó pẹ̀lú kábíyèsí. Tẹ́ bá gbọ́ àti sọ́rí pé òun fẹ́ ṣe ìgbéyàwó pẹ̀lú kábíyèsí. Ó ti lọ print invitation, ó ti gba hall, ó ti ṣe gbogbo ẹ̀ ní Valentine. Wọ́n ní kábíyèsí wọ́n sọ pé ìwọ àti ta ni. Wọ́n ní ta ni ìwọ àti ta ni. Wọ́n dẹ̀ ní tí tó ti ń pín gbogbo kinní yẹn fún àwọn èèyàn náà. Wọ́n sọ pé kábíyèsí congratulations. Ẹ fẹ́ ṣègbéyàwó lẹ́ẹ̀ sọ fún wa tẹ́lẹ̀. Kábíyèsí ni ta ló ń ṣe. Wọ́n ní Mariam ẹ fẹ́ ṣègbéyàwó pẹ̀lú Mariam. Tí kábíyèsí ni kọ́ lọ pé Mariam wá. Síjọ́wọ́ òun àti ẹ̀kọ́ o gbọ́dọ̀ ti rí tó lọ forúkọ òun gàdàgbà sínú invitation pé kọ́ lọ pé kó má kó bá wọn. Ẹnìkan tó ń fẹ́ bá ṣe wedding ni Naomi. Pé Naomi nìkan ni ẹni tí òun àti ẹni lọ wedding ní ṣọ́ọ̀ṣì. Nígbà tí Mariam dé ń gbọ́ irú bọ́lá ti rí wedding tó fẹ́ ṣe. Ó ní òun fẹ́ ṣe pẹ̀lú yín. Kábíyèsí ní pẹ̀lú ta ni. Ó fẹ́ bá mi ṣe wedding ó rẹ̀ sọ fún mi. Ó lóun ò gbọ́ òun ò mọ̀. Ó ní ẹ̀kọ́ òun fẹ́ fi ṣe surprise package. Pé kìí ṣe pé gbogbo èèyàn ló fẹ́ gbọ́. Pé bẹ́ẹ̀ tí òun fẹ́ ṣe kóun tó bímọ. So that ìgbà tóun ti bímọ tóun ti lóyún yẹn òun ti count ara òun pé kóun kọ́ lè mọ̀ pé yes òun ìyàwó kábíyèsí lòun. Pé torí ẹ̀ ni òun ṣe sọ pé òun kúkú fẹ́ ṣe kí ló tún kù. Tó wá sí ó sì di ìyàwó kábíyèsí tó wá tún bímọ. Kò tẹ́tí pé kan tó fún òun ní courage láti lọ print invitation pé ó di dandan kábíyèsí á bá òun wed. Kábíyèsí ní ó yá tètè lọ. Sórí hall tó sọ pé o gbà lọ cancel ẹ̀. Sórí déètì ẹ lọ cancel ẹ̀ pé mi àti ẹ̀kọ́ pé wàá disappoint ẹ̀ tó jẹ́ pé wàá gbà. Wọ́n ní tìtorí ẹ̀ ní kíákíá ní kábíyèsí lọ announce. Wọ́n ní kábíyèsí ti announce wípé òun fẹ́ bá pé Naomi fáwọn tí ń prepare pé Naomi ni òun fẹ́ bá ṣe wedding. Pé wedding tí òun fẹ́ ṣe òun sọ fún Mariam pé sórí wedding tí a fẹ́ ṣe wedding èmi àti Naomi kí o sì tó kàn mí pẹ̀lú any one of you. Òun bá yín plan wedding ni. Naomi ìyàwó òun ló fẹ́ wed tí ayé máa gbọ́ tọ̀run máa mọ̀. Nítorí pé pípadà tó padà ìkan lè mọ̀ pé yes pé òun mean ẹ̀ òun ti gbé ìyàwó òun padà. Òun dẹ̀ máa wed tó jẹ́ pé àwọn èèyàn gbà pé yes ó ṣe wedding. Kábíyèsí ò ṣe wedding rí o pẹ̀lú obìnrin. Pé ṣùgbọ́n ó dàbí pé ó ti ṣe rí pẹ̀lú ẹnìkan rí. Pé ṣùgbọ́n Naomi ìyẹn ti lọ. Ó dàbí pé Bùnbàtà náà sọ pé ó bá ṣe wedding nígbà tó ń ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ live. Kí Bùnbàtà tó sọ pé ìgbà tó ní kò bímọ bóyá ó ti lọ try ibòmí. Bóyá ó dẹ̀ ti bímọ ìyẹn Bùnbàtà àmọ́ bẹ́ẹ̀ tí nǹkan tó túbọ̀ fún Bùnbàtà ní encouragement tó fi lọ sọ pé òun ò ṣe mọ́. So ó dẹ̀ fẹ́ wá fẹ́ Naomi. Sí Naomi ìyẹn wà glaring. Naomi bímọ ó bí bèjì ó bí bẹ́tà ó tún bí àrólé kábíyèsí. Kí ló fẹ́ disturb Naomi láti má ṣe ìgbéyàwó pẹ̀lú kábíyèsí. Wọ́n ní tẹ́ bá rí bínú kíní ṣe ń dùn yẹn kí ló ń jẹ́ Naomi jàre pé Naomi. Wọ́n ní tẹ́ bá rí bínú ẹ̀ ṣe ń dùn pé inú ẹ̀ ti dùn jù tó sọ pé pé at last òun náà máa ṣe ìgbéyàwó torí òun ò tí ṣe wedding church wedding. Ó ní wọ́n máa ń so wọ́n pọ̀. Òun gan ló máa pẹ̀lú àwọn alàgbà tó máa ń so àwọn obìnrin pọ̀ ní àwọn ọmọge tó ń ṣe wedding. Òun ló máa ń so wọ́n pọ̀ ní church o. Pé many things òun dẹ̀ so wọ́n pọ̀. Òun dẹ̀ máa ń preach marriage bí marriage ṣe wà very important ní ayé obìnrin.
obìnrin tó bá dẹ̀ ti lọ gbóyún tí ò bá ṣe wedding pé kò dáa pé kì í ṣe pé bóyá òun gbóyún òun ṣe traditional bẹ̀ tó ń ṣe fẹ́ lọ ṣe church marriage gangan kóun wọ wedding gown kóun kúkú wá fi gbogbo ẹ̀ kó wá round ẹ̀ up ó lóun ò gbóyún o kó má ṣe mistake o wọ́n ní ó parí o nǹkan tí kábíyèsí náà mi sọ pé dandan òun máa ṣe pé inú òun dùn báyọ̀ òun àkókò òun máa ṣe wedding gidi gan tóun dẹ̀ máa gbé fọ́tò wedding ẹ̀ sílé ló bá tán. So wedding yẹn náà ni Naomi sọ pé tóun bá tiẹ̀ ṣe wedding inú òun á dùn torí ó jẹ́ nǹkan insult fóun pé òun wed àwọn ọmọ ní church òun dẹ̀ máa ń preach wedding something òun dẹ̀ máa ṣe tí òun tóun máa fi round ẹ̀ up òun máa ṣe ìgbéyàwó white wedding òun ṣe òun ni kábíyèsí sọ pé Naomi nìkan ló jẹ́ òun ní white wedding ní church ní ààfin lẹ́yìn Naomi kò sẹ́ anybody tóun tún máa bá ṣe wedding mọ́ òun ni Mariam lọ pariwo pé òun fẹ́ ṣe wedding òun fẹ́ ṣe irú wedding wọ́n ní kó lọ bá bàbá Nasiru kó lọ ṣe wedding ni torí Naomi wá bá ọkọ ẹ̀ pé kán ṣe wedding Naomi ò ní ọkọ mi ẹni tó jẹ́ ọkọ Naomi ní kábíyèsí láti kékeré láti gba ọmọdé ẹ̀ wọ́n ló máa ń sọ pé husband of my youth kábíyèsí ni husband youth Naomi so kò ní ọkọ mi tó bá tún sọ Mariam àwọn pípọ̀ yìí wọn ò mọ wọn ara wọn ṣe bí wọ́n sọ pé nílùú wọn pé nígbà tí kábíyèsí sọ pé òun ò ṣe mọ́ wọ́n lẹ́nìkan wá pé ó ní pé bàbá Nasiru pé ìyàwó òun ni kò sí bí kábíyèsí ṣe lè fẹ́ ìyàwó òun ó bí igba ọmọ ní ọ̀dọ̀ anybody pé òun lòun lọ́mọ ìyẹn bàbá Nasiru wọ́n ní ṣe ló wá lọ gbé picture tí òun àti ìyá Nasiru ṣe wedding photo wọn ńlá gbàǹgbà ó gbé jáde pé ṣé orí ńgbà tán ṣe wedding bóyá wedding kìíní náà fẹ́ ṣe bóyá ti kìíní muslim nìka ẹ̀kọ́ náà máa ń ṣe wọ́n ní wọ́n ṣe wedding tó tún fẹ́ ṣe wedding lẹ́lẹ́kejì kò jọ́ ó ti ṣe nǹkan réhùn kó yà lọ bẹ ẹlẹ́dẹ̀ kan réhùn ọlọ́mọ bó ṣe fẹ́ bá ṣe láìwẹ̀ sí pẹ̀sì ọkọ ọlọ́kọ ò lè wẹ́ẹ̀dì ọkọ Naomi ò dẹ̀ lè wẹ́ẹ̀dì ẹ̀ torí o ti wẹ́ẹ̀dì pẹ̀lú ọkọ ẹ̀ ó máa padà sọ́dọ̀ ọkọ ẹ̀ kẹlọ́rì inú márèjì yín lọ́dọ̀ bàbá Nasiru kì í ṣọkọ Naomi ló fẹ́ wẹ́ẹ̀dì pẹ̀lú ẹ̀ ó ti ṣe ó wùn yín bẹ̀ tí kò wùn ẹlẹ́dàá yín ó lè wọ́n nǹkan ó ní kábíyèsí ní kíá kó lọ káńsù rẹ̀ wọ́n ló ti lọ káńsù rẹ̀ nígbà tó ti gbọ́ tí kábíyèsí ti announce wọ́n ní kábíyèsí ti announce fún gbogbo pé òun máa ṣe wedding pẹ̀lú náà ìnvẹ́sídéètì yẹn láì gbọ́ ó dàbí pé bóyá Easter náà sọ pé wọ́n fẹ́ ṣe ni o àti èdè wọ́n ní wọ́n fi máa ṣe Easter wọ́n ní wedding yẹn ìgbà Easter ni mo fẹ́ bọ́ sí abẹ́rẹ́ congratulations fún kábíyèsí àti Naomi in advance ẹ̀yin èèyàn ẹ bá share ẹ bá like ẹ bá fi tó kù sí comment section kẹ́dẹ̀ subscribe o ẹ̀yin èèyàn mi tó gbádùn tó sẹ́lẹ̀kẹ́jọ tí wọ́n mòye dáadáa àwọn onínúure àwọn oníwà àdàbà àwọn oníwà tútù bí àdàbà ẹ ṣé gan ni bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa bá a ṣe àgbẹ̀ bá a láì kẹ́dẹ̀ bá fi tó kù sí comment section ẹ ṣé gan ni Jésù Olúwa wa amen.